olóyè Tolulaṣẹ ṣe àbẹ̀wò sí bàbá wa OWABOKUN tuntun ní IPEBI lọ́dọ̀ bàbá wa Ògbóni láti lọ́ọ́ fi ara hàn wọ́n gẹ́gẹ́ bí ọmọ Ògbóni ní Ẹrẹ́jà ní odò àgbẹ̀dẹ tó dẹ̀ jẹ́ pé alphabet Oduduwa ni Tolulaṣẹ mú wá á fi wá hàn bàbá wa OWABOKUN ní ọjọ́ òní àti àwọn ọba wa, àwọn ọba Alayeluwa, Onipopo, Onisabe, Alaketu nílẹ̀ Benin láti wá wo bàbá, láti wá kí bàbá ní IPEBI kó tó di àsìkò ayẹyẹ. Bẹ́ẹ̀ sì ni nínú ọ̀rọ̀ tí bàbá sọ níkẹyìn fídíò yìí, ẹ ó rí pé bàbá ṣetán láti gba àwọn ọmọ wọn ní àlejò ní oṣù tó ń bọ̀ ní ọjọ́ 3. Arákùnrin wa yìí, orúkọ wọn ni Tolulaṣẹ Oduduwa. Àwọn olóko alifábẹ́ẹ̀tì Yorùbá ní ìlànà tí Oduduwa. Wọ́n á ṣàlàyé bí ọ̀sẹ̀ ṣe gbẹ̀rún fún kábíyèsí. Wọ́n ní lónìí ọgbọ́dọ̀ wá fún kábíyèsí kú orí àwa ti kúrò ní ibi láti 1699 láti kúrò ní ibi. Bàbá aláwa tó kúrò ní ó kúrò ní odò àgbẹ̀dẹ ní Ẹrẹ́jà ń bí, ọmọ Ògbóni ní àwa náà. So ó kúrò ní òun ló wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta tilẹ̀ káàrọ̀ di alágbára ni. So òun ló jagun tí wọ́n fi gba Aláàfin kúrò lọ́wọ́ Bàtọ̀rọ̀gá nígbà tí Bàtọ̀rọ̀gá ń pa Aláàfin náà, Aláàfin kìíní, Aláàfin kejì, Aláàfin kejì tó lè bá Bàtọ̀rọ̀gá àjà, wọ́n fi wá gbé ní àjàṣẹ ní Porto-Novo ní kó jọ fún àwọn ṣẹ́gun. Wọ́n ti mọ̀ nígbà náà tẹ́lẹ̀ ó ṣíwọ́ ogun ló fi dẹni tó dèrò Porto-Novo. So lọ́rọ̀ kọjá fún ti bá àwọn ṣẹ́gun Bàtọ̀rọ̀gá nìyẹn àti ìgbà lórí jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta ilẹ̀ káàrọ̀ ìlú ọmọ yìí nìta. Ṣé máa lọ pé Ọ̀yábí tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta ti gbogbo ilẹ̀ káàrọ̀ ìlú ọmọ yìí ní bíbá yìí sà. Ṣòro ní àmì ní àrọ́mọdọ́mọ ti ìdíná kàwé lèmi ti Ọ̀yábí. So ó jagun tí ó gba àwọn ẹrú kalẹ̀ lọ́wọ́ àwọn Portuguese, ó gbà ní Porto-Novo, ó gbà ní Wida, ó gbà ní kíní. So gbogbo àwọn ìjìnlẹ̀ tó wà ní ilẹ̀ olómìnira Benin, ìdajì wọn jẹ́ àwọn tí Ọ̀yábí gbà lọ́wọ́ àwọn Portuguese. Débi wípé ìyá tó bí president tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ìyá ẹ̀ ọmọ Ìjẹ̀ṣà ni, ọmọ yín ni, lẹ́yìn tó wà ń bẹ̀ pàṣípà náà. So àwọn atajẹ́ Ìjẹ̀ṣà tó wà ní ìbọ̀dúkọ̀ Benin àpò rẹpẹtẹ, tó bá ti yá àṣìmáwáyé rẹpẹtẹ tó máa wá kí ní. Èmi kọ̀ wá láti wá fara mi hàn nípa nǹkan tí èmi náà tí mo jẹ́ ọmọ yín tí mo ṣe ní ilẹ̀ Yorùbá. Wọ́n sọ̀rọ̀ nípa alphabet Yorùbá ní Oduduwa nísìn. Ìmọ̀lẹ́kẹ̀ gbàmí láyè kí n na rule of star nìyẹn sórí ìdúró. ọjà àyíká yìí. Amẹ́ríkà ìdílé. Alphabet Oduduwa tí a fi hàn yìí wọ́n ló ti sọnù láti thousands of years. Nígbà tí Oduduwa ń bọ̀ ó gbèdé Ifẹ̀, ṣùgbọ́n nǹkan tilẹ̀ tó fi sọnù. But èmi ọmọ yìí ni Ọlọ́run wá lò fi discover ìtọ́pọ̀ lábẹ́. Màá fún yín ní ìwé tó máa sọ̀rọ̀ nípa ìtàn yẹn tí má bàa gba time. Àti fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní certificate ní tí wọ́n pẹ́ ẹ̀kọ́ ni. So ta ṣe burial ceremony ti Porto-Novo lélẹ̀ 2023. First burial ceremony ta ṣe Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University láti ṣe. Kábíyèsí wa ni wọ́n wà pẹ̀lú wa. Gómìnà ìgbà yẹn Alayeluwa wà pẹ̀lú wa. Then gbogbo àwọn gómìnà ìjọ náà wà pẹ̀lú wa. So bàbá tẹ́fẹ́ ṣe ti eléyìí Porto-Novo láti lọ ṣe eléyìí. Gbéyàn Porto-Novo náà wá bàbá tẹ́fẹ́ ṣe ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. So àwọn nǹkan tó tún fi hàn wípé alphabet ti wà tipẹ́ nígbà ayé Adesuyi ní ìṣòwò àpẹẹrẹ 2017. Ìgbà yẹn mo máa ń kọ́ àwọn èèyàn ní OFBC television méjì yìí. Ìgbà yẹn mo máa ń kọ́ àwọn èèyàn ní alphabet ní OFBC television. Ìgbà tí wọ́n wá kó lóró yìí ni mi ò náà fà láti máa kọ́ ọ́n bẹ̀ mọ̀. So mo máa ń kọ́ àwọn èèyàn on air
báyìí nísìn so àwọn kọ́tà ti achieve ni ajá bàbàtà animal and diagram wa kò pé nígbà yẹn aláwòye so nísìn àtúrà àrígbó pé lo húkúhúkú mọ́ lo wàhálà mọ́ àfi gbogbo àwọn nǹkan tó jẹ́ kan Yorùbá sí ibẹ̀ so then àti register school yìí sí under Nigeria government wípé àwọn àmàkọ́ school yìí káàkiri so ohun mi fẹ́ pé tàbí kọ́ school tàbí alphabet yìí ohun mi fẹ́ pé ìlú mi ní kó ti jẹ́ ìjà wọ́pọ̀ tàbí kọ́ school yìí sí mo ti gba document wípé mo lè fi ṣe mo lè dá school yìí sílẹ̀ tàwọn máa ti ṣe primary and secondary school ìmọ̀ ní pé ohun mi fẹ́ pé ìlú yìí ló jẹ́ first place tá máa dálẹ̀ sí but ní ọlọ́ba yìí a máa ń kọ́ ìrọ̀rùn ẹ̀ ọmọ yìí invite wa a máa ń kọ́ wọn káàkiri ní ẹ̀kọ́ yìí so kò dẹ̀ pẹ́ láti ìgbà tó bá ti mọ̀ pé kọ́ tẹ́lẹ̀ under 5 minutes ẹnìyẹn máa mọ̀ ọkọ̀ because alphabet yẹn is highly spiritual ìtàn alphabet yẹn wà nù ìwé tí mo fún yìí mo kó ọ̀pọ̀ fún yìí ìtàn alphabet yìí wà ń bẹ̀ ní ìfẹ́ time ni it's highly spiritual òun ní kọ́ jẹ́ ní the only talking alphabet on earth tí ẹ bá ti ń kà ọ̀rọ̀ ló ń sọ kò sá alphabet tó sọ̀rọ̀ mọ́ lágbàáyé mọ́ òun ló sọ̀rọ̀ tẹ máa ń kà ẹ̀ láti bíbá ẹ̀ ó bẹ̀rẹ̀ láti ọwọ́ ọ̀tún a e ba g o gb d fa ti ẹ ọ lọ wu u mi ni i ku re si ṣẹ ki gi ye pẹ the only talking alphabet of earth ọ̀rọ̀ mẹ́rin ló sọ àyíbájú gbé ní ìpè kò sí olùkọ́ tó lè dé ìlú which is true but the spiritual meaning ni pé kò sí ìwọ̀n tó máa bá ọmọ dára tí ń lò alphabet yẹn kọ́ni dé pẹ̀lú wa pé tàbá ti ń lo ohun kò sí ìwọ̀n tó máa bá ọmọ lágbàáyé yẹn pé the latest technology tí ó máa wà ní ayé yìí tó máa jẹ́ the last technology àwọn alamáṣẹ́ àwọn ọmọdé tó alphabet yìí ibi tí alphabet wà highly spiritual ni pé ẹni mọ̀tò wọ́n fẹ́ kọ báyìí nísìnyí 5 minutes lórí náà mọ̀ kọ then ní under àyíbájú ògbè pé kò sí ìwọ̀n tó máa bá ọmọ ó wá ní pé dífàtì ẹni pé think deep about your future ohun tí o bá ti rò kò bá gbé ẹ kọjá tó lè ṣe alphabet ní pé kò máa wọrí pé òun lòun máa ṣe ọlọ́run máa ṣe wá ní pé ọ lọ wu u mi ni i ku re sí iṣẹ́ ó ní ọlọ́run mi ló máa mú retí tó máa ṣe ní tó ń ronú bí fàtí ẹ tó rò báyà gbẹ́rù ní káyẹn ó wá fàdúrà parí ẹ̀ ó ní pé kí bí yé pẹ́ ní pé káwà ìdáka máa pẹ́ láyé àwọn kan wà tó lọ máa wá sílẹ̀ káàrọ̀ òkèèrè láti wá ṣe ìkọlù ìgbèrè nǹkan máa ń ṣẹlẹ̀ tí wọ́n máa kú kékeré nísì tèmi gbọ́ fi hàn ó wà nínú yẹn wọ́n máa kú wọn kí lè ṣe máa bí wọ́n bínú lọ sínú ọ̀mí wọ́n máa lọ ṣe but this time around alphabet ti dúró gẹ́gẹ́ bí àdúrà fún wọn ló fi jẹ́ the only talking alphabet on earth so mo ní kí wọ́n include alphabet yìí sí mi bàbá pé ẹgbàá mi láyè tẹ́ bá wọ bíbá yìí bàbá ẹ máa rí pé kábíyèsí ọ̀ní ẹ̀yìn wà ní kábíyèsí alákànnà gbogbo wọn ti lọ ọba Porto-Novo tó ti jẹ oyè ní Porto-Novo ni ẹ̀yìn kábíyèsí wà lónìí àwọn ọmọ mi lọ bá Arẹ́gbẹ́ṣọlá tí Arẹ́gbẹ́ṣọlá fi ní bẹ́ẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ní máa tíìchì àwọn èèyàn ní school so ohun mi lẹ́gbẹ̀dá abẹ́ ṣe kí ní ìní ìsìn kẹta tọrọ àṣẹ lọ́wọ́ wípé fọ́tò ẹni tó wọn àwọn náà kọ̀ káàdì ti ṣe orúkọ yìí ńlá àtọ́ àyíká yìí fọ́tò ìbí ṣe wá fún wa lókàdé àwọn ilé wa kábíyèsí ọlọ́run méjèèjì tí wọ́n mú wá bàbá òun ni ọ̀rọ̀ lẹ́tà yìí àwọn bàbá wa ní ilẹ̀ lómìnira Benin ní Porto-Novo Benin ní tẹ́lẹ̀ kò sí council of Yorùbá ní Porto-Novo Benin èmi ni mo lọ bá wọn ní 2003 then mo lè succeed Arcade council in 2006 then a ṣe meeting pẹ̀lú àwọn ọba Ogun State 2008 then our launch now in 2010 so tọ́wọ́n ní pé council of Yorùbá bá ìwádìí Benin pé táwọn dálẹ̀ ẹgbẹ́ wọn yìí lọ́wọ́ bá lò fi dálẹ̀ kò láti lẹ́yìn Adébọ́sọlá gọ́vùnà Obokun àtàwọn ọkùnrin sàmì dálẹ̀ lẹ́yìn yẹn láwọn ní pé kí ó yẹ ká ṣe ìṣọ̀kan ọmọ Odùduwà méje láwọn ní pé kí o kágbé Adébọ́sọ assist wa two logo Ọ̀ṣun state tó ní owó ẹ̀rọ méje yẹn so ìmọ̀ àtàlẹ́gbẹ̀rẹ̀ lọ sọ́kọ́ tó di gọ́vùnà àtàlẹ́ gọ́vùnà wá ṣe àwọn ẹni ká make it real àwa ṣe ní 2013 lọ́dọ̀ kábíyèsí ọ̀gùn so àwọn ọmọkùnrin wá pé mẹ́rin ní ọjọ́ yẹn bàtàbẹ́ ṣe míì láwọn kan wá dá wa ló ká má ṣe mọ́ wọ́n dẹ̀ wọ́n lọ́rẹ́gbẹ́ náà láàbì ṣe mọ́ nìyẹn but this time around bàbá àwọn kábíyèsí wa tó ń bọ̀ wá báyìí ní on the 3 wọ́n ń bọ̀ wá fún installation kábíyèsí Aláàfin tí ó gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ so tó máa fẹ́ dé ní on the 4 instead of on the 4 wọ́n á dé sí Iléṣà ní on the 2nd láti wá kí ní bàbá so Alaketu Oníṣàbẹ̀ onígbogbo ọmọ yìí ni wọ́n jẹ́ o wọ́n ṣe àbúrò yìí wọ́n ṣe ẹ̀gbìn ọmọ yìí ni wọ́n jẹ́ ọmọ àkọ́bí ni wọ́n jẹ́ so ọmọ yìí lójú àwọn fẹ́ wá sara wọn wọ̀nyí láti wá kí ní on the 3rd so ìwé tí mo wá kọ sí gómìnà Ọ̀ṣun DPS àti SA protocol ní òwe so protocol náà ní ọ̀rẹ́ so tó má ti wá wọ́n fẹ́ fi ọkọ̀ sí gómìnà as well then lẹ́yìn yẹn sà nínú ara achievement ní sà ní wípé ẹ̀pẹ́ kan stop wa ní 2013 wípé ká má ṣe ṣọ̀kan ọmọ ọkọ̀ bímọ this time around ká má ṣe ṣọ̀kan ọmọ ọkọ̀ bímọ ni wọ́n stop ìmọ̀ àtàrẹ́gbẹ́ ní 2009 ọmọ ẹ̀kọ́ ọmọ ọkọ̀ bí akọ́rọ̀
ọmọ àkọ́bí Oduduwa, ọmọ ẹ̀gbọ́n ọmọ àkọ́bí Oduduwa, méje ni wọ́n, a ní mẹ́ta ní ìkọ́jú kọ́bìnrin, a ní mẹ́rin níbi. Wọ́n ní pé wọ́n fẹ̀sùn kàn mí, wọ́n ní kí pẹ́lẹ́tì wa ìkọ́jú kọ́bìnrin kó àrẹ́sì ní pé mo fẹ́ dá ogún lẹ́sílẹ̀ nípa nípa àwọn ọ̀fẹ́ kí àwọn ọmọkùnrin kí wọ́n come together. So ìyẹn tó fi lẹ́sùn tó fi kàn mí yẹn, wọ́n àrẹ́sì mi ra ìdẹ́gbẹ̀dẹ́ pé mi ìléṣẹ́ mọ́ mi ìrìn stop. But nígbà tí mo lọ bá Ọọ̀ni èní, àwọn onípe kí n go ahead wípé àwọn òfin ṣe ọmọ Oduduwa kí n go ahead ló bá tí mo fi ní courage láti go ahead ní so ọ̀rọ̀gún alára ajérò olúgbọ́n àrẹ̀sà olóhùn àti Onípopo Onísàbẹ̀ àwọn mẹ́sàn-án ti ready wípé káwọn ṣe first meeting ní time táwọn bá fẹ́ wáyé. So tó máa ṣe first meeting ní time táwọn bá fẹ́ wáyé ni wọ́n máa gbọ́dọ̀ káàkiri tó ìyẹn tó máa ti jẹ́ wọ́n sọ yẹn yẹn ò sínú nǹkan bẹ́ẹ̀ kàn mọ́ ní pípé àwọn akitiyan tí ìmọ̀ yìí ti ṣe lẹ́yìn odi àti lórí alphabet ní ìgbà tí mo yìí pé wá kí pé òyìnbó ẹmọ ní bàbá ẹgbẹ́ fún wa nígbà tó lọ́mọ ọjọ́ fíìsà. Ó kí ọ kábíyèsí o kí ọ kábíyèsí o kí ọ kábíyèsí o kí ọ. Adé apẹ́ lórí àpẹlẹsẹ̀ àti ìyára máa jẹ́ ìyàtọ̀ba pẹ́ o ọ̀nà pẹ̀lú ní ṣe ní kó àlejò rere ni a máa gbà o. mo kí káàbọ̀ gbogbo àwọn akitiyan yín láti rí tẹ̀sí ìgbìmọ̀ báyìí inú wa dùn gan-an kábíyèsí ní kí n sọ fún yín wípé inú àtàrí ìkó mátàrí nínú lọ́wọ́ ní kàtàkàyè ní àtòdájú àgbà tó so mọ́ tí èyí kàtàkàyè yìí ò ní parẹ́ àwa náà arúgbó torí táwọn Chinese náà bá fẹ́ kọ́ alphabet irú bẹ́yìn náà ṣe kọ́ ìlú àwọn náà so ẹ̀yìn lẹ́kún wá fún wa ní spiritual connotations àwọn alphabet yìí lọ́dún nígbà táwa ń kà á àwa náà ka abd afd ìyíyíjíbílíbílí wọ́n ìrísísí tí wíyí bẹ́ẹ̀ tí ṣe wá gbé fún wa ní ìsìn náà báyìí a rí pé látọ̀dọ̀ yín náà ni àyànkó ti wá àbí àyànkó Yorùbá ànàgbó ẹ̀yin lẹ́nu ànàgbó àtẹ̀tẹ̀ tó wá sọ̀kan lọ títí tí inú wa dùn pẹ́ pàtó wípé Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ìkẹta Ìjẹ̀ṣà which means wípé the spiritual prowess of Ìjẹ̀ṣà ó wà growing all over débi pé àwa náà àti kẹ́rù gbogbo iyì ọba tọ̀gbọ́n bá ní iyì ọ̀gbọ́n bá tọ́ba náà ní ọlọ́ọ̀gbọ́n lódòdó àjẹkọjọ máa yẹ wá. mo fẹ́ bí òrùlé níta tá a bá gbà yín láàyè láti gbẹ́nu lé ọ̀rọ̀ mo rí kọ́ ọ̀rọ̀ wà fún ọ̀ èrí ní òjì òpin mo rí bí ọ̀rọ̀ wà nù yín mo fẹ́ bèrè pé ìjẹ́ tiẹ̀ mọ olóyè pé kán pè ní lóòrò nílẹ̀. táwọn ọ̀nà bá dé ọ̀dọ̀ wọn la máa ń dé sí èmi kan máa ń lọ ń dé sí àwọn ẹwà àwọn èèyàn wa tí wọ́n wà nílé yìí nígbà tí bàbá wa ti lọ ní 1699 ti kúrò bí so àwọn tó wà nílé ara àwọn ọmọ wa nìyẹn mọ àwọn táwa bá lé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n so mọ́mí tí wọ́n ní àǹtí tèmi ni mo ń pè láǹtí níbi so bẹ́ẹ̀ jẹ́ nìyẹn. ẹ̀dùn tí ó sì tẹ̀yọ́lọ́jì yìí tí ó ní òkú ni. 2005 gan lajà wá mọ́lé gbogbo àmọ̀ pé lẹ́tẹ̀ àmọ́lé tẹ́lẹ̀ so ẹ má bínú sẹ́yìn nígbà tẹ́ bá mi ìfowó hàn ọmọ yín tí mo fẹ́ níbí ni lẹ́yìn tí mo fẹ́ lọ́wọ́ wá fẹ́ wọ́n níbí kí lè bá jókòó sí bí ìgbà ọmọ yín bí ó wá jẹ́ àbúrò olórí ẹ ṣáájú rẹ̀ ìyàbọ́lá mi. Ọlọ́run a máa wà pẹ̀lú wa tó jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ wípé àìparí lẹ́yìn alábẹ́ ẹ ti ń wá kìí ṣàkọ́kọ́ kìí ṣẹ̀mí ẹnìkan ló gbà yín lálejò ilé òní lé yín ọ̀nà òní náà
so ifá ní sonígbọ̀wọ́ ewúrẹ́ ìrẹsẹ̀sẹ̀ ní sonígbọ̀wọ́ àgùntàn bàbá ayé nígbà yín lálejò wà bí òní lè sọ̀rọ̀ nípa àdúgbò tàbí kò sọ̀rọ̀ rárá. Kábíyèsí o. Inú mi dùn ní jẹ́ ojúbọ̀ jẹ́ ká mọ gbogbo orí ọ̀fẹ́ tọ́nà fún wa gẹ́gẹ́ bí ìjẹ̀bà. I will certainly build on bí àwọn bàbá wa wọ́n ṣe ṣe. I will give you all the necessary cooperation. If you are doing marvelous things, you are going to be like there gbogbo Alayeluwa ṣe fully normal to encourage and support you. Lágbọ́rọ̀ sọ fún àwọn ọmọ wa náà ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ìsìnkẹ́tẹ̀ náà ìwádìí. Kábíyèsí o. Àti sọ̀rọ̀ ilé náà ìjọba pọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ Onisabe Alaketu kan bọ̀ wá. Àfẹ́ náà pé ẹ̀wá yẹ mi sí ní 23rd nígbà tá a máa ṣe final ọdún. Thank you. Tàgbé wa. Ẹ má bínú o. Ìnáwó ìwé àtúbọ̀ kan lọ. Aládé jẹun gbogbo ojú ọlọ́run abẹ́rẹ́. Ìrẹ́ àgbà. Gbogbo wa ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa ọba Clement Adesuyi Haastrup OWABOKUN ti ilẹ̀ Ìjẹ̀ṣà ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ọ̀nà àwọn ṣetán láti ran Alphabet Oduduwa lọ́wọ́ àti gbogbo nǹkan. Bàbá tá à ń náwó sí òun ní Ògbóni bàbá wa Ògbóni ti ilẹ̀ Ìjẹ̀ṣà. Bàbá wa OWABOKUN ti ilẹ̀ Ìjẹ̀ṣà wọ́n náà ti pe Alaketu Onisabe Onipopo ALAJASE ti Porto-Novo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ọjọ́ ìwúyè wọn ní on the 23 of May 2025 láti wá fi ìjókòó yá wọn sí gẹ́gẹ́ bí bàbá àti ọmọ.